ṣó ní àwọn throwback pictures. Ṣó dẹ̀ ní recent pictures. Ìjọ tá ń ṣe láyé ìrìn àjò ni. Tí ẹ bá lè send ẹ as comment sórí program yìí lálẹ́ yìí, ẹ jẹ́ fún yín nọ́mbà yìí kẹ́ ẹ send ẹ sórí WhatsApp ẹ. Ẹ gbé throwback picture yín, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ recent one tẹ́ ṣẹ̀ṣẹ̀ yà. Ẹ wá mú méjèèjì ẹ send ẹ as comment sórí show yìí tó bá ṣe é ṣe. Àǹfààní wà níbẹ̀. At least mo fẹ́ rí bíi mẹ́wàá. Ẹ̀wẹ̀ ni bá rí o àyè ṣù. Tẹ́ ẹ bá wá lè ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ tètè ṣe yẹn, ẹ máa ṣe báyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá wá lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n fún yín phone number tẹ́ send ẹ sí báyìí. Your throwback pictures. Fọ́tò tó yà lọ́dún 5 sísìn. Fọ́tò tó yà lọ́dún 15 sísìn. Fọ́tò tó yà lọ́dún 7 sísìn. Fọ́tò tó yà ní fọ́tò tó yà lọ́dún 3 sísìn. Fọ́tò tó yà lẹ́sìn gan fẹ́ lómi. Your throwback pictures. Bá mi ṣe àti recent one. Ó yá send ẹ̀ sí mi. Títí orí Facebook kò bá rọrùn, ẹ send ẹ̀ síbí. Ẹni rere wà níbẹ̀. Ẹ̀wẹ̀ ni bá rí o àyè ṣù. 08079226335. 08079226335. 08079226335. Mo fẹ́ wo àwọn picture kan síra wọn. Photograph. Àwòrán. Tí a bá lè parí ẹ̀ lálẹ́ yìí, Ọlọ́run gbọ́ a tún tẹ̀síwájú ńjọ́ mẹ́jọ. Ìgbà tí mò ń retí picture yẹn ibẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ o. Sórí gbogbo ètò ló ní àkọmọ̀nà rẹ̀ nílé iṣẹ́ rédíò Àgídìgbò. Sórí ètò alábàárò mi yìí, inú mi dùn pé mo ti ń gba testimonies tó jẹ́ pé tèmi náà bá gbọ́ ẹ̀rù ń bà mí pé káàsà àṣeyí òwú Ọlọ́run tó lágbára ju tí wọ́n ń pè lágbára fúnra rẹ̀ lọ. This program ó ti do wonder o. This particular program alábàárò mi ó ti do wonder o. Ọlọ́run ti lò ó láti tú ọ̀pọ̀lọpọ̀ ìdè. Ọlọ́run ti lò ó láti tún ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe. Ẹ jẹ́ kí àlejò àkọ́kọ́ tá gbà lórí ètò yìí ọmọ bọ̀. Ó yẹ kí n sọ àlejò yìí di ó yẹ kí n sọ di ọ̀túnla ni lórí ètò kọ́kọ́rọ́ alátẹ. Ṣùgbọ́n torí pé ó ń gbóná yakinyakin. Mi ò dẹ̀ lè tọ́jú wọn bí dọ̀túnla, mo ní kí n tètè ṣe pápápá. Ó ń dúró de àwọn àwòrán yín o. Tẹ́ ẹ bá ní àwòrán tẹ́ ẹ ti yà lọ́dún 3 sẹ́yìn, àwòrán tẹ́ ẹ ti yà lọ́dún 5 sẹ́yìn.
kẹ́ ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ ìtẹ́ ẹ̀sẹ̀sẹ̀ ń yà lọ́wọ́lọ́wọ́ lẹ́nu. ọ̀pọ̀ ti rìnrìn àjò ayé òpin àjò kò dára. ọmọ ọdún mélòó lọmọ yìí ẹ rántí ọdún ẹ. kò ní àgbàtàn kékeré lọ pa ilé ayé bí ṣọ́ra. ọmọ mi. alàgbà sọ́kadà lẹ́ngùn ni ọ̀kadà lẹ́ngùn. báyé ìrìn àjò kíyèsára o. torí bá gbé tọkọtaya láyé. ẹ súnmọ́ kí ni iwájú yín o ẹ súnmọ́. ẹ jẹ́ kí kámẹ́rà àtàlẹ́ ò ní ṣiṣẹ́. ṣe láyé. sẹ́yìn ní dáàdì ẹ̀. ok ok. ọmọ náà dà ẹ bá mú síbẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ yẹn síbí. mẹ́ta bá rìn láyé. àǹfààní wà níbẹ̀ ẹni rere wà níbẹ̀ ẹ̀wẹ̀ ní bá rí o ayé ṣòro. ṣé ẹ ti mọ ìjẹ báyìí ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mẹ́wàá. ó yẹ ká mẹ́ni tí a bá là. ọwọ́ ìyá ò sí lára rẹ̀ is well fed. nítorí pé o àǹfààní wà nílé àǹfààní wà lóde àwọn ènìyàn lè wáyé sọ̀rọ̀. ká tó bá ní ìrìnàjò ó yẹ ká mẹ́ni tí a bá là. nítorí pé àǹfààní wà láyé Azeez Ọláwùmí láyé o. wọ́n ní alihamdulilayi for the growth. àánú ọlọ́run ni o láàsì máa ṣe bá a ṣe ń ṣe tìyín ni a máa lò ó fún. àní jẹ́ kí bóyá èrè tá a fẹ́ jẹ àbí owó tá a fẹ́ rí ń bẹ̀ àní jẹ́ kó dí ẹ̀mí wa débi pa wà á tàpẹ̀tẹ̀ sí ń tọkàn aráàlú torí pé àdúrà aráàlú ìgbìyànjú aráàlú náà ló dá àgídìgbò sílẹ̀. rédíò ìtàn ni a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o gbogbo ìgbà láàsì máa dúpẹ́ torí irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. ẹ kà lẹ́sà ẹ bá ń sọ̀rọ̀ sí kinní ẹ̀ sà ẹ má fọwọ́ kan ẹ kàn sọ̀rọ̀ sí. ẹ káalẹ́ o. yẹsà orúkọ yín sà. orúkọ mi ni comrade Fáṣọlá Ramon aka Ọlásátì tí mo jẹ́ gọ́fúnà fún ẹgbẹ́ májíàgbé olódodo Oòduà Vanguard nípínlẹ̀ Ọ̀yọ́. àdúgbò bo lẹ̀ ń gbé. mo ń gbé Alákíá Adégbàyí Ọlọ́sàn road. kí ló ṣẹlẹ̀ sà. ó ṣẹlẹ̀ pé ní ọ̀sán èní ni àwọn tó jẹ́ bíi mẹ́mbà mi tó wà ní àdúgbò Àkànlé wọ́n pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọmọ kan pé ọlọ́kadà kan gbé ọmọ kan lọ sí inú igbó ní alẹ́ ìjẹta pé àwọn òbí ọmọ yẹn ṣà ń wá ọmọ yẹn bẹ́ẹ̀ létà tí wọ́n padà rí ọmọ yẹn dé ọmọ yẹn ń sunkún pé ọlọ́kadà yẹn gbé òun lọ sínú igbó pé òun wá lọ gba bisikíìtì ọṣà bẹ̀rẹ̀ sí kí ọwọ́ bo ojú ara òun lédè ọkọ̀ pé ó kì í nǹkan àbọ̀ tẹ́kùn ṣáà ń ké nínú igbó níbẹ̀ pé òun ọ̀dẹ̀ gbọ́dọ̀ sọ fún ẹni ọkàn so mo ṣáà ní kí wọ́n pe ọlọ́kadà yẹn pé mo fẹ́ rí ọlọ́kadà yẹn ṣùgbọ́n àti ọlọ́kadà yẹn dé pẹ̀lú mo ń sọ ó ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n létà tí a lo ọgbọ́n tí ẹ̀yin bàbá wa máa ń lò wọ́n ṣáà padà jẹ́wọ́ pé lóòótọ́ ni pé kí a ṣe òun jẹ́jẹ́ mo dẹ̀ rí i pé ìlú kì í ní ọba so kí a máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa
ló yẹ kí n gbé wá sí ibi báyìí pé kí anybody máa fọwọ́ kàn pé ohun tí àwọn aráàlú bá fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ yìí kí wọ́n ṣèdájọ́ lọ́wọ́ ara wọn. ṣé màmá rẹ̀ ẹránṣẹ́ ni bóò ló ṣe wá bọ́ sọ́wọ́ ọlọ́kadà tó gbé lọ. ṣé kí n sọ. ẹ sọ. Màmá ọmọ yìí sọ pé pẹ̀lú ẹni tó jẹ́ bàbá fún ọmọ yìí wọ́n lọ wá torí ó jẹ́ ọ̀rẹ́ fún bàbá ọmọ yìí. ọ̀rẹ́ bàbá ọmọ yìí ni. ọ̀rẹ́ bàbá ọmọ yìí ni. Ó wá pé kó ká lọ pé òun fẹ́ ra bisikíìtì fún un. Kò dẹ̀ sí bí ìsọ̀rọ̀ nǹkan bá wọn tí òun ní fẹ́ tẹ̀lé irú ọ̀rẹ́ bàbá yẹn bẹ́ẹ̀. So bisikíìtì lọ́mọ ló ń fẹ́ lọ gbà kó tó di pé irú nǹkan báyìí wáyé fún ọmọ. ẹni tó jẹ́ pé ń gbọ́ wa ń lé bóyá ẹ lè bọ́ sí ojú ìwòran Agídìgbò 88.7 FM lórí Facebook. Ọmọ tá à ń sọ yìí ọmọ ọdún 10 ni o. lẹ́yìn lẹ́sẹ̀sẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ lẹ́yìn gbọ̀n bí ewé ojú omi. ẹ lè máa bọ̀ láti wá wò ó ẹ wá wo ọmọ kékeré yìí ẹ sì wá wo àgbàlagbà yìí ẹ wo ohun tó ṣe. ẹ ká lẹ́sà bàbá ẹ sọ̀rọ̀. ẹ kálẹ́ sà. ẹ sà kí ni orúkọ yín. orúkọ mi ni Amos Ayọ̀bámidélé. Mr. Amos kí ló ṣẹlẹ̀. èmi àti bàbá ọmọ ìlú òótọ́ rẹ ni wá. Agídìgbò níbí o. bẹ́ẹ̀ ni wọn ń parọ́ o. mi ò lè parọ́ bó bá ṣe rí ni màá ṣe sọ. mi ò lè parọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá. so bàbá tó dó ìgànnà mọ̀ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá. ní ọjọ́ ìjẹta ìjọ Saturday so mo lọ sọ́dọ̀ rẹ̀ mo ṣe lọ sọ́dọ̀ rẹ̀ àjọṣeré tán so ọmọ yìí ò tọrọ. ẹ lọ sọ́dọ̀ ta ni. mo lọ sọ́dọ̀ ilé wọn inú ilé wọn gangan. Number 1 ni pé ọ̀rẹ́ yín tó jẹ́ ọkọ obìnrin yìí tó jẹ́ ìyá ọmọ bàbá ọmọ yìí wọn àjọ wà mọ́. ọ̀rẹ́ tèmi ló ń fẹ́ báyìí. ok ọkọ mi ti ń fẹ́ báyìí tó bí mẹ́yìn ẹ̀ fún un lọ́rẹ́ yín. ok àṣejọ wa bẹ́ẹ̀ ni àtòun àtẹnìkan tí ó ń jẹ́ síkírù sọ̀jà àbúrò àbọ̀mọ́ ìbẹ́ náà lájọ wà so bí mo ṣe fẹ́ jáde mo fẹ́ dìde lélẹ̀ ní kí n ra bisikíìtì fún ọmọ ok máa ra bisikíìtì fún òótọ́ mo sì gbé lẹ́yìn lóòótọ́ mo sì lọ ra bisikíìtì yẹn fún un ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lótìtọ́ kì í ṣe pé mo bá a sùn lóòótọ́ torí mi mọ bó ṣe ṣe mi mọ bí wàhálà yẹn ṣàṣejọ jẹ́ kí mi fi nǹkan ọmọkùnrin bá a sùn lóòótọ́ o but níwájú ọlọ́run àtẹ̀yàn mo fi ìka kan lójú ara báyìí níwájú ọlọ́run àtẹ̀yàn. ìka ọwọ́ lẹ fi ṣe. bẹ́ẹ̀ni mi kíkà bọ̀ ọmọ kan fọwọ́ kan lójú ara báyìí ní lóòótọ́ mo ṣe jẹ́ nìyẹn torí ń gbọ́dọ̀ parọ́. ọwọ́ lẹ lò ẹ ló nǹkan ọmọkùnrin. torí ń gbà kan sọ pé mo jábàlẹ̀ so ó sì bẹ̀mí náà nu kódà bá àwọn náà nu jẹ́ torí ará àdúgbò ni kò yé mi bó ṣe ṣẹlẹ̀ o. ẹ ti padà mọ̀ pé ẹ ti jábàlẹ̀ ọmọ yẹn. rárá o rárá mi ìbọn pátá rẹ̀ mi ṣe kankan kàn bọ́ náà lérè kó sọ̀rọ̀ mi ìbọn pátá rẹ̀. báwo lè ṣe wá fọwọ́ kan lójú ara. mo fọwọ́ kan lójú ara rẹ̀ látẹ̀yìn báyìí ẹ lè jókòó lẹ́yìn ọ̀kadà mi rí bó ṣe jẹ́ nìyẹn sá. ẹ̀yìn ọ̀kadà náà lẹ ti ṣe tẹ́ fi jáde. bẹ́ẹ̀ni kì í ṣe pé ẹ gbé wọnú gbó. ní ibi ọ̀nà àgbà tíyẹn náà ọ̀nà nugbó ní lóòótọ́ torí n gbọ́dọ̀ parọ́ ọ̀nà nugbó ní lóòótọ́ kì í ṣe pé ilé wà ń bẹ ọ̀wọ́chì àwọn gbó uncompleted bid pọ̀ ń bẹ. ìyẹn bá ti mẹ̀bi hàn lẹ́bi kò yé mi náà wọ iṣẹ́ lọ. nọ́mbà kí ni tọmọ ìjẹ́nu àwọn ìtẹ́ tí ń ṣe ṣáájú àkókò yìí àwọn ọmọ kéékèèké tẹ́ bá gbé. rárá mi ṣerú ẹ̀ rí o mi ṣerú ẹ̀ rí o ẹ̀rọ gan pélé mi lórí gan bẹ́ẹ̀ mi ṣerú ẹ̀ rí o. ó wá dùn ìpérò pélé yín lórí. mi ṣe rí o. madam ṣe ti yẹ ọmọ yín wò dáadáa. kí ni àwọn tó ṣẹlẹ̀. wọ́n ti jábàálẹ̀. ṣe ti gbọ́ báyìí tọrọ ní. kí wọ́n tún lọ bá mi yẹ̀ wò kí wọ́n tún lọ bá mi yẹ̀ wò mi ìjà o. ṣé ẹ mọ̀ tí Yorùbá ń pè ní ipọ́n. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ rí ipọ́n nígbà tí. mi ì rí ipọ́n lọ́wọ́ mi o tí n bá rí ń sọ pé mo rí pọ́n mo kò lè dáná torí mo kò lè wọ kéèsì báyìí rẹ̀ nítorí kò yé mi náà
mo kulẹ̀ ti wọ̀ torí kò yé mi. ẹ rí ìpọ́n. ọbẹ̀ ní sà. ṣáàyìn rí. kí ni rìsọ́ọ̀tì dà. wọ́n kẹ́ kó oògùn fún wọn ni bẹ̀tì wọ́n ní ẹ̀pín ti jáde. wọ́n kà kó oògùn fún yín ni. wọ́n kó oògùn yẹn fún wọn. wọ́n dẹ̀ confam ẹ̀ pé ó ti wà defiled. ẹ̀yin rí ìpọ́n. ẹ sì rẹ́ jẹ̀ ń bẹ̀. láti jẹta ni. ìjẹta ni. láti jẹta ló ti ṣe. ilẹ̀kùn agodimọ̀ ti ṣí. ẹjọ sọ o. ilẹ̀kùn agodi ti ṣí. ẹjọ sọ o. ṣé ti wà lójú òpó alábàárò mi lè tó kí ni ẹ bá rò lórí ọ̀rọ̀ yìí kí ni ká ṣe sí o ó ń bẹ̀ yín o 07041001887 ẹ níyàwó lé. mo níyàwó lé ara mi gan ọ̀yá. ara yín ò yá. bẹ́ẹ̀ ni sọ. irú sickness wo ni. mo lásìtẹ̀tì ni. kò ṣe madness. rárá sà. kò ṣe pé orí yín. ọlọ́run kò sí kankan nínú jẹ́ ìrànwọ́ sà. mo lásìtẹ̀tì ni. ibì kan náà ló ti mọ́ bẹ̀rẹ̀ ẹ sì forí gbálẹ̀ ńgbà tẹ́ l'accident yẹn. àbí. mọ́tò gbá mi ni. gbà mọ́tò gbá yín ẹ ṣubú àbí. mo ṣubú lé orí mọ́tò ni sà. ẹ lè mọ̀ mọ̀ pé ẹ ti forí gbá bọ́nẹ́ẹ̀tì ẹ lè mọ̀ mọ̀ ara yín tí ọ̀yá yẹn ó lè yàtọ̀ sí tí ṣe yín lè yàtọ̀ sí tí ẹ rò pé ó ṣe yín ó ń jọ mí lójú pé ẹni kan dáríjì yín ni mo ṣe ń sọ báwọn. hello. hello sir. hello ma. ẹ kú ètò ìrẹsìlán adéyẹmí ló ń pè ó. kí lórúkọ máa yìí ná. ayọ̀bámidélé. Ayọ̀bámidélé ló kọ òun. èèyàn mi ká bámidélé. ma. ẹ̀lò ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mà. ẹ pẹ̀lẹ́ ní kó dáríjì yín àbí. bẹ́ẹ̀ ni mà. èèyàn mo rí pé ẹ̀ mọ̀ àbí. bẹ́ẹ̀ ni mà. mo rí bẹ́ẹ̀ ayé ń ṣe yín gan o ayé ń ṣe yín capital punishment ló yẹ kán fún ìṣẹ̀mù nǹkan tó ń ké bẹ́ẹ̀. ní ó dùn mí pé mo ò lè ṣe pé lórí rẹ lórí kí n kọ́kọ́ bá yín wá 1.1 million ìpè fẹ́ kọ́kọ́ máa dàjẹ́ sí yẹn náà. ṣé ẹ̀jọ̀ ẹ̀rí ayé ń ṣe yín ẹ̀ bọ́ sínú kẹlọ ọjọ́ àná ara yín kẹ mọ omi tí ó kẹ fọ́ sínú odò. ayé ń ṣe yín ṣe bí ọ̀kadà ní ń wà ẹ̀ lè wá ara yín pa. wọ́n táyé ṣe wá ṣe ń tẹ wá aláwọ̀ ayé láti ṣe yín mọ́ ọmọ kékeré yẹn. ẹ tẹ́wọ́ àdúrà síwájú sáà bọ́dún yìí ṣe wáyé yẹn ló máa ṣe yín pa òun máa ṣe yín pa ní ẹ̀ ní ẹ̀gbọ́sùn lójú wa. ọmọ ìsìnà àwọn abiyamọ ò ní fẹ́ gbọ́ ní tẹ́ sọ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ yẹn àwọn abiyamọ ò ní láìpẹ́. hello oh god hello. ẹ káalẹ́ sà o. ẹ káalẹ́ sà. ẹ kú ètò yìí o. yes sir. iṣẹ́ yìí nǹkan orúkọ mi ni fàṣà tìbísára láti ọ̀rẹ́ méjì. ṣe rí ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ mú ẹnìyẹn dáadáa o torí ntẹ́niyẹn sọ tán ní ìsinyìí ẹni tó pè tán. ẹ gbọ́ sà. mo gbọ́ yín à ń gbọ́ yín dáadáa. ẹjọ́ ẹ mú wọn dáadáa ẹ má jẹ́ kán lọ o irú wọn pọ̀ ń ta o. irú ọ̀pọ̀ ń ta o. ọ̀dà ẹ kú ètò. ẹ ṣeun ẹ ṣeun. hello. mo ní ẹran ló ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. òkìkí. bàbá. báyìí ní ṣubú. àmín. ayé ni mo ní. àmín. sẹ́rí ẹni tó ní ayé ló ń sin òun ó kúkú rí sọ ayé náà ló ṣe tó fi lọ wúrú wa ayé náà ni ọmọ ń parọ́ mọ́ torí ó ní tó fi sùn kò tí ì sọ̀rọ̀ ọwọ́ ìyà ò tí ì bá tó bá yẹ pé ìlú ìdẹ́gbẹ́ tí ìbá ṣe kó fi faramọ́ láti máa lù yàn ó yẹ kí wọ́n ti lù ú lùkulù yóò ti sọ̀rọ̀ ayé kí ló ń ṣe kò tí ì sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ torí kò tí ì mọ mẹ́mẹ́ ọwọ́ ò tí ì bá rárá tọ́wọ́ bá ti pàdé lára ẹ̀ dáadáa
yóò wí yóò rò ẹkúṣẹ́ ọmọ ọba òkìkí látọjọ́. inú sáà ń bí àwọn èèyàn sí yín ni o ló ń bá àwọn èèyàn o ẹ ti sunkún gan o omi ọ̀kàn jáde lójú yín ni o ìró mi kankan. hello. ẹ kú ètò sà. yes sir. orúkọ tèmi ní captain akani ahmed tunu special láti ìlú ìwó. yes sir. ẹ kú ètò sà. bàbá tẹ́láyé ń ṣe àwọn èèyàn owó ló wà lára wọn. àgbàlagbà ó tún wá jẹ́ ọ̀rẹ́ wọn ọmọ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ gbé wá láti wá fún ọ̀rẹ́ rẹ̀. ọlọ́run ó dáríjì wọn. ọlọ́run tó dáríjì Abu Panṣágà lọ́jọ́ kìíní àná yóò dáríjì àwọn náà. ṣé akúkú jẹ́ wọ́n máa lọlé. nǹkan ti ṣe wọn o. ṣé ká jẹ́ wọ́n máa lọlé. ẹ má jẹ́ wọn lọlé jẹ́ káwọn agbófinró ṣiṣẹ́ ọwọ́ wọn sẹ́. ok ẹ ṣe o. táwọn èèyàn bá ti ní ẹ máa lọ ní màá ní ẹ máa lọ. hello sir. hello. ẹ kálẹ́ sà o. yes sir. ẹ kú sẹ́ẹ̀lì sà. yes ma yes sir. a máa rí yín ká o. àmín àmín àdìgbò ní jóná o. àmín àmín. àtẹ̀yìn láti kú tọ́nu. láti kú tọ́nu. bẹ́ẹ̀ni. yes ma. ẹ rí ètò tó gbé wá lálẹ́ yìí ẹ̀kọ́ ló jẹ́ fún àwa abiyamọ ká má jẹ́ ká fi àwọn ọmọ obìnrin pàpàlà ẹni tí nǹkan bá ń ṣe báyé bá ń ṣe kó ṣe síwájú. bàbá yẹn pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sà with the confessional statement tó ń ṣe kò wà ordinary but ibi tí wọ́n fẹ́ sìn lọ náà fẹ́ sìn lọ wọ́n fẹ́ sìn lọ ẹ̀wọ̀n ni gender violence ló ṣe with the carnal knowledge ó penetrate o kò penetrate o ó ti fún ọmọ yẹn ní emotional trauma. yes. kì í ṣe pé báyà kọ́ jẹ́ kó máa lọ lé ó tó bá kọ́ máa lọ lé ọmọ yẹn máa dàgbà náà ó yẹ kó sáàfù bí sá ẹ̀kọ́ fáwọn tó kù yìí ó lọ lẹ́ẹ̀lẹ́sìn ẹ̀ níbi tíjọba ó ti bá handle ẹ̀ ṣe bá. ẹ ṣeun. ìjọ tá ń ṣe láyé. àtẹn tó gbà pé ayé ń ṣe yín ni àtẹn tí ó gbà kò sẹ́ni tó ní ká fi yín lẹ̀ ẹ ló ẹyin rédíò yín lẹ̀. ẹ lọ ẹka lẹsà. ẹ kalẹ́ o. ṣé ẹ rí kọ́lọ́wọ́ bá lè jọlá kó sànù fún wa ara àwọn tí wọ́n bá lù jẹ gan ni. a kàn máa sọ pé ìlú ọ̀dà irú àwọn bàbá ìyá yẹn irú àwọn tí wọ́n bá lù jẹ nìyẹn kọ́lọ́wọ́ bá lè jọlá sànù fún wa. ẹ má jò gọ́ńbẹ́ o kọ́lọ́wọ́ bá lè jọlá sànù fún ọ̀dà. àmín sẹ́yìn náà gbọ́ táwọn èèyàn ń sọ aráàlú bá ti sọ làwọn á máa ṣe ń bì mo rò pé èmi kò tiẹ̀ dé èèyàn kan kó ní ká fi yín lẹ̀kẹ́ mọ́ ẹ lọ lé o. hello sir. hello ṣé kán máa lọ lé. rárá sà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ aláàjì kẹ́sì yẹn yóò pọ̀ jù èmi ò bá tẹ ẹnì ká bẹ̀rẹ̀ láti òdò bóyá kán máa tẹ̀ wọ́n lọ́dà kán má bà gbogbo ayé àwọn ọmọ jẹ́ fún wa. ẹ ṣeun ẹ ṣeun. hello. hello. yes sir. ẹni nípa ọlọ́pàá rẹ̀ bẹ̀ láti Dublin. láti Dublin ẹ bá ń dá sí o ṣé kọ́ máa lọ lé. tó ń yẹ nínú ìwé dákọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ọmọ àṣẹjọ èyí ló ń bí ìṣẹ̀gbọ́n kó dàbọ̀ láti mẹ̀lú àbúrò ìbẹ̀rẹ̀ lórí ìṣẹ́ àti ìfọkàn bọ́ sí sílẹ̀ ní tó bọ̀ fún ẹ lọ bó ṣe ìdá ìṣẹ́ ọmọ tó ṣe. ọmọ ọdún mẹ́wàá ló di flower. ìdájọ́ tó ga fún wọn nìyẹn. báwọn ṣe bí tẹ̀lé ní ẹgbẹ́ máa mú ọmọ tó ṣeré tó lè gbọ́ ọmọ sí èso tó lè tó bá yẹ ìjẹ́ ni ọmọ ọdún mẹ́wàá yọ̀pẹ̀ sílẹ̀. irú ẹ̀dá àwọn abáyé ń ṣe ìwọ̀n ọdún bá ń ṣe. ọ̀run náà tún ṣe. àwọn ọ̀rọ̀ ṣe fẹ́ àpò àfihàn sí ìrìn ẹ̀rọ ẹ̀rọ náà. ẹgbẹ́ náà ní ọmọ ẹgbẹ́ ọlọ́mọ fi bẹ̀rẹ̀ ọjọ́ tó lọ sí you say quite unfortunate sir ẹ nílé lọ lé yín o gbogbo àwọn ọlọ́pàá àwọn agbẹjọ́rò àti àwọn ọ̀gá wa lẹ́ka òfin bẹ̀rẹ̀ lórí agbẹjọ́rò àwọn ọlọ́pàá àwọn adájọ́ gbogbo àwọn ọ̀gá wa lẹ́ka òfin yẹn gbogbo wọn pátápátá náà wọ́n ń gbọ́ wa lálẹ́ yìí ó máa rí bákan kí wọ́n á pé tọ̀ torí pé ẹ ti ń sunkún sí tẹ́lẹ̀ ń sunkún o kí ni kẹ́ ẹ mọ́ wa lọ lé o kò ní í dáa tó ẹlẹ́dàá ọmọ yẹn gan ò ní fẹ́ forgive mi
gbogbo àwọn èèyàn tí wọ́n tún wá ń pè láti ilé Oríyọmí Ọlọ́run má jẹ́ ń dídákúdà ẹ sá mọ̀ mí tẹ́lẹ̀. ẹni dídákúdà mọ́ ọmọ yín dáadáa. ìyẹn dídákúdà nu téèyàn ọba ṣé ẹ mọ̀ gbọ́ mi sá. kò sí kódà mo lè kọ́ nínú àwọn orin gan tẹ́ ẹ máa ń kọ́ dáadáa. èso orin nìkan lè wá máa gbọ́ ni ẹ gbọ́ àwọn tá a máa ṣe ni. mo máa ń gbọ́ programu. ẹ kí ló wá sun ìdè bẹ̀ àwọn tó ti ṣe bí yín ṣáájú ẹ mọ̀ pé wọn ò bọ̀ ń bẹ̀ ń bí. Wednesday and Friday mo máa ń gbọ́. kí wọ́n á nìtumọ̀ ètò tá a ti ẹ̀ ń ṣe gan ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń gbọ́ wa ẹ̀yin náà tún jì sọ́fìn nǹkan burúkú kí lẹ bá débẹ̀ kí ló sun ìdè bẹ̀ àkọ́bí ọmọ yín ọmọ ọdún mélòó ni. ọ̀ṣẹ̀fẹ̀ wọ school going to 18 years. àkọ́bí ọmọ yín ọmọ 18 years. bẹ́ẹ̀ni sọ. ẹ ti bí ọmọ tó wọ 18 years. bẹ́ẹ̀ni sọ. ẹ dẹ̀ kí ìkábọ̀ ọmọ ọdún mẹ́wàá lábẹ́. mà bó ṣe jẹ́ o. iná lillahi wa iná ilaihi raji'un. mà bó ṣe jẹ́ o. mà bó ṣe jẹ́ o. mọ́gàjí sì wọ́n bọ̀ ta kẹ́ ẹ pé àwọn tí wọ́n máa ń múru wọn sọ́dọ̀ tí wọ́n sọ bó ṣe jẹ́ nígbà tẹ́ ẹ̀ ti mọ̀ bó ṣe jẹ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe o gbogbo aráàlú ni wọ́n ní kẹ́ ẹ mọ̀ padà lé o ìyàwó yín kọ́. ó yẹ kí wọ́n tẹ̀lé wa wá bí. kí ló tí wàá tẹ̀lé yín wá. mọ́tò ò gbà wá ní. ẹ níyàwó ní. bẹ́ẹ̀ni sà. gbogbo tó lè jẹ́ ẹgbẹ́ lẹ́wọ̀n gan lẹ ní. ó bá mú ọ bọ́ta bá mú ọ bọ́ta. ẹ wọ́n á kàn yàn pẹ̀lú kúnlọ́ kan ọlọ́pàá pẹ̀lú eléyìí gbá mọ́ wà tó mọ́ lọ aago níjó ni mọ́ bá bàbá arúgbó kan bẹ̀ tí wọ́n tún fọwọ́ gàn wọ́n báyìí tí mo ní sẹ́wọ̀n ò lè tu bàbá ìlẹ́kọ̀ọ́ mọ́ ẹ lọ lé ni wọ́n ní bó kú kọ́jọ́ ẹ̀wọ̀n rẹ̀ tó pé wọ́n ó tún lọ di áńkọ̀ọ̀fù mọ́ bí wọ́n bá sin mọ́ gbogbo pé lásídẹ̀ǹtì tẹ ẹ ní tẹ̀ fi mọ̀ pé kọ̀ yẹ kẹ́ ẹ gbọ́ mọ kẹ́ ẹ ṣerú tẹ́ ẹ ṣe fọ́ ọmọ yẹn àwọn ẹlòmíì lè mọ̀ pé ẹ ṣe bókàn dì fáìlì ẹ̀ ní ṣe bí kinní kan ni trauma ayérayé ni trauma ayérayé ni ọmọ yẹn lè kórìíra ọkùnrin for her entire life wọ́n á ṣiṣẹ́ lórí ọmọ yẹn kó tó enjoy marriage iṣẹ́ gidi tọ́lọ́run tó fún wọn ṣe pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ ni àwọn èèyàn kì í mọ implication wọ́n kẹ́rù pé bóyá kìnìkan ni at that age 10 years ó ti change so many things nínú ayé ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ń gbọ́ lálẹ́ yìí o gbogbo ẹ̀yin tó kù ọwọ́ báyìí ẹ̀ sì ní bọ́m̀bẹ̀ tẹ́ ẹ bá fi wà bí tẹ́ ẹ báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kẹ́ fọmọ tí ń sílẹ̀ nulẹ̀ ó ní ọmọ 18 years ó dẹ̀ lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ yẹn ẹ já tẹ̀síwájú lórí ètò. Akitibo 88.7 FM. òṣèlú dé gbogbo ìlú ń mì tìtìtì àwọn olóṣèlú tó mọ tó kàn mọ́ bí wọ́n mórí. kátó bá ní ìrìnàjò ó yẹ ká mẹ́ni tí a bá là. ọ̀yá ẹ jẹ́ kí aṣalábàárò èèyàn kan sáwọn fọ́tò yẹn ti ń wọlé ó ti pọ̀ ibẹ̀ náà ni màá ti mú lọ́sẹ̀ tó ń bọ̀ fọ́tò rẹ tọdún 3 sẹ́yìn ọdún 5 sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ìtọ́ ṣẹ̀ṣẹ̀ yà lọ́dún jájọ fi ṣeré ọwọ́ ó yá ẹja lọ sálábàárò mi tèmi. nítorí pé àǹfààní wà láyé o àǹfààní wà lókè ẹ̀wẹ̀ ní báyìí o ayé ìṣòro.
fóònù tí wọ́n ń sẹ́ndì picture sí wọ́n ń sẹ́ndì fọ́tò sí ó ti gbàlejò lálẹ́ orí rẹ̀ ti ń gbóná ó ti ranjúlẹ̀ báyìí tá a tẹ̀ tí ọ̀dà mọ̀ ṣé tẹ́ ń pè ní fóònù hangi nù. fóònù yẹn ò lè mọ hangi tẹ́ ẹ bá rí ẹlòmíì tẹ́ ẹ wo fọ́tò ẹ̀ gan ẹ̀rù ọba yìí pé kí ni eléyìí ẹ jẹ́ agbálábàárò mi tálẹ̀ yìí náà. nàìjíríà mo fẹ́ kí ẹ ṣe alábàárò mi lórí ọmọ mi ó wà nínú ìṣòro láti ọdún kẹjọ nísìn ó wà ní ọmọ ọdún mẹ́jọ nígbà yẹn àtìgbà yẹn ni mo ti wá wà ní máa lọ sókè máa lọ sódò lórí ẹ̀ wọ́n lá àǹjọ̀nú ló ń dà á láàmú ṣùgbọ́n mi rẹ́ni tí ó bá mi lé àǹjọ̀nú gbogbo owó ni mo ti ná wọ́n ti gbá mi sọ́tún wọ́n ti gbá mi sósì ìdojúkọ tó ní ni wípé tá a bá ti àgbà tíṣòro yẹn bẹ̀rẹ̀ báyìí wọn ò ní jẹ́ kó wà ní primary 4 ńgbà yẹn tó bá ti wà ní class báyìí wọ́n á ná ọmọ mi wọ́n á ná tí wọ́n máa ná tá a máa gbọ́ ẹni tó ná àdẹ̀ní rí ẹni tó ná á dẹ̀ máa rí àpá lára rẹ̀ ó lè tó bá wálé ọmọ mi lè dojúkọ mí ẹ máa ti rí pẹ̀mí yẹn ti wọ ara ẹ̀ á kàn náwó sí mi ni á ní kí n bá òun mú ògùn ọmọ mi pé ògùn ọmọ mi náà ní kó òun wá gbà wá kí n bá òun mú pé àwọn fẹ́ lò ó ni gbogbo ìyà lóríṣiríṣi náà ti fi ń jẹ́ kò síyà tí wọ́n fi ṣe tán bá ń bù jẹ lára báyìí ẹ̀ẹ́dì máa rápa eyín tá a máa rápa eyín àmẹ́ni tó ń bù jẹ tó bá fẹ́ lọ wẹ̀ ńgbà míì ibi tá a bá tún mú lọ tó bá lóun fẹ́ lọ múra skul pé ogun ti ṣẹ́ gbogbo nǹkan tá a lò fún wọn ti ṣiṣẹ́ kó lọ múra skul bó bá ṣe ń wọlé ìwẹ̀ báyìí láì gbómi gbígbóná dání wọ́n á dẹ̀ domi gbígbóná lù lára ó ti sú mi ó ti bá èyí tó ṣe é sọ síta ni mò ń sọ yìí ó ti bá débi wípé òun gan lòun òun máa lọ pokùnso ìgbé ayé tóun gbé wọ́n kàn ń fìyà ń jẹ òun ni kò lè bẹ́gbẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ti ṣe wáyẹ̀kì lọ́dún yìí ọmọ mi ò rí skul lọ débi wípé ó máa bẹ́gbẹ́ pé ẹ ṣàánú mi wọ́n ti gbá mi sọ́tún wọ́n ti gbá mi sósì mi ìró lóòótọ́ ẹni tó bá lè ràn mí lọ́wọ́ lórí ọmọ mi yìí kó jọ kó dìde fún mi ó ti sú mi ó ti fẹ́ pin mí lẹ́mìí ẹ ṣàánú mi gbogbo abiyamọ ayé ẹjọ́ yẹn gbà mí ẹ̀ ní dídàmú ẹni ní wàhálà lórí ọmọ tí mo sọ ìtẹ̀ bá rí ọmọ tá a fi tọrọ ọmọ ní ṣùgbọ́n nǹkan tó ń bá jà ó kọjá ojú orí ẹ̀ lọ tó máa ń ná ọmọ mi báyìí ìgbà mí ìbáyìí màá tún ní kí n gba lẹ́sìn tìṣà fún lé ọmọ mi tíṣà máa kọ́ lọ á kàn pé mi àni mọ́ mi rí iná mọ́ wọ́n ti gbójú lọ́wọ́ mi ìtún rí iná mọ́ ó ṣe máa lajú kalẹ̀ lélẹ̀ àfìgbà tí lẹ́sìn tìṣà yẹn bá lọ wọn ò jẹ́ kó gbélé ayé kankan nírọ̀rùn ẹ ṣàánú mi ọmọ yìí ti fẹ́ lọ pokùnso ẹ má jẹ́ ń fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ọmọ nàìjíríà ẹ ṣalábàárò mi ẹni tí ó bá mi tọ́jú rẹ̀ ni mò ń wà ẹ ṣàánú mi o. ẹwẹ́ ní báyìí o ayé ṣòro. eléyìí tún dìbò eléyìí tún lágbára o. wọ́n ń rí àpá wọn ò sì rẹ́ni tó nà wọ́n ń gé e jẹ wọ́n ń rápá lára rẹ̀ wọn ò sì rẹ́ni tó ń gé e jẹ. apaniwa nílé apaniwa lóde. àjànú kó sínú ẹ̀ ó lógo ògo ó ń báyà fa wàhálà pé ògo ọmọ rẹ̀ ló ń wá gbà. ìgbà tí tíṣà tó ń kọ́ òǹwé bá tó lọ ní òtún tó ríran wọ́n tún gbójú lọ́wọ́ ẹ̀. eléyìí tún wá dìbò. kò lè mọ̀ páyé ń bẹ o a ní ò lè mọ̀ páyé ń bẹ ẹni tí ọ̀rá mi wò rí o kò lè mọ̀ páyé ń bẹ. ọ̀pọ̀ ti rìnrìn àjò ayé òpin àjò kò dára. àdúrà kì í pọ̀ jù àfi tí ọba ní tó bí sùúrù náà kì í ti pọ̀ jù àfi tí ọba ní tó. àdúrà táwa ń sọ yìí ọlọ́run ló mọ ibi tóbìnrin yìí ó ti sáré dé nípa àdúrà. ọmọ mi kò bá ráyè rìnrìn àjò kíyè sára ó lóun ti náwó wọn kàn gbowó lọ́wọ́ òun. torí bá
pé tọkọtaya láyé. ẹ já sálábàárò rẹ̀ ó ń wá olóòótọ́ níbi tọ́mọ rẹ̀ ti lè rí dáǹdè tí ó fi rí ìtọ́jú. Ó dìpọ̀. Hello. Hello ma. ẹ kálẹ́ sá. ẹ kálẹ́. Àgídìgbò ní jóná o. Àmín. orúkọ mi ni Ahmed láti Ìkòyí. Mr. Ahmed láti Ìkòyí. ẹ bá ń dá sí o. èmi mo pè níjẹ́ ẹ̀dógún tí mo ní kẹ́ sálábàárò mi láti 2010 nọ́mbà tẹ́lẹ̀ fílẹ̀ mo pé wọ́n gbé mo tó ráyàn wá níjẹ́ ìjọ Friday àwọn. ẹ bá ń sálábàárò obìnrin tí alókìní ẹ̀tàn yìí. Hello. Hello, ẹ kálẹ́ o. Rédíò yín ẹ fẹ́ gbọ́ méjì papọ̀ àbàládé làwà yìí. Hello. Ẹ̀kọ́ ètò. Yes ma. Yes ma, they very coming. This one is so deep. So deep. Well, mo fẹ́ nǹkan méjì ni mo ló wá sọ́kàn mi. The first one is ilé mi wọn kún àwọn àfa àwọn ṣèyí olóòótọ́ jẹ́ pé wọ́n like àwọn kan wà they operate in God's heart wọ́n wá wọn kàn fi jí fún wọn ó wà ń bẹ̀ kò máa ṣiṣẹ́ Ọlọ́run kò máa fi I believe from there Ọlọ́run á gbà. kọ́mọ yẹn gẹ́ kúkú wà ń bẹ̀ kó wà lọ́dọ̀ wọn ń bẹ̀. bẹ́ẹ̀ ni kó wà ń bẹ̀ permanently wà ń bẹ̀ permanently tó bá dẹ̀ jẹ́ pé Christian wọn kàn wá àwọn pastor olóòótọ́ kò ń ṣe àwọn ànẹ́fà chop àbí àwọn tó tún máa dákún àjàjẹ kó wọ́n fi jí fún wọn kó máa ṣiṣẹ́ Ọlọ́run bẹ̀ ibi tó bá máa dé adé tí wọ́n tó bá dẹ̀ wá rí i pé kò easy fún wọn láti ṣe yẹn. There was one program tẹ ṣe ń gbà kan máa kan báyìí tó wá tó sọ ayélujára tó wo ṣẹ̀rí tí ṣẹ̀rí kú tó. mo rántí. ìgbà tí mo sọ program yẹn lọ́dún náà lọ the man was he really concerned himself ó ń bó sí ìbàrẹ̀dà he could do such a thing I believe pé ó yẹ kó lè ṣe tọ́lọ̀ bá gbà fún ó yẹ kó àjọ̀nù ni tí àjọ̀nù bá occupy ibì kan tí àlejò bá occupy ibì kan tó nílé bá dé àlejò ajáde orí àgbáyé àjòkò sáyé tó bá yẹ pé another good spirit ló wá alẹ́ spirit tó wà mẹ́jáde wọn occupy so is either she goes to pastor imam àwọn imam gidi àwọn pastor gidi tàbí kan tún tọpasẹ̀ bàbá yẹn lọ padà ìdẹ̀mú kọ́lọ̀ àgbà fún wọn níbi tó dé last bus stop wọn náà ti dé ìtọ́rọ̀ wọn sì máa dayọ̀ náà ní lágbára ọlọ́ ẹ kó ètò sá. ẹ ṣe gan ni ẹ ṣe mà. ẹ sọ. ìyá ìjà wa tán òótọ́ dẹ̀ nìyẹn. hello mo fi mi tí gbé. hello ẹ ká lẹ́sà. hello ẹ ká lẹ́sà. hello yes sir. Man of God ni sir. Man of God. bẹ́ẹ̀ ni sir ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. ṣé ẹ rí i pé nígbà tí ó ń dá wò nínú ilé ẹ rí i pé kò bọ̀ síta báyìí. ṣùgbọ́n gbọ́ gbogbo aráyé ti gbọ́ èmi ò bá ní kẹ́ ẹ kírètì kẹ́ ẹ fi nọ́mbà kan síta pé ẹni tó bá mọ̀ tí ẹ̀jẹ̀ lòmíì ìfẹ́ kó mọ̀ fóun dára àwọn lójú láti wò kìíní tó ti yé báyìí kó pè jù bẹ́ẹ̀ tó ti yé máa tó á jẹ́ pé tó dáhùn tó pè kíní ìdóhùn lójú òkú òun lè báyìí nìyẹn ṣe tó bá pè síbẹ̀ ẹ lè tó bá gbà ọ̀dọ́ yín wọlé tó kò ní jẹ́ pé òun gangan ló fún rẹ̀ lọ́wọ́ ẹni yẹn tẹ̀gbẹ́ olóòótọ́ ló máa fẹ́ wá báyẹn. bẹ́ẹ̀ni. jákè sí nọ́mbà yẹn ti àbá yẹn kí ni ṣe. ẹ ṣeun. hello. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mà. ẹ kó ètò sà. yes ma. ọlọ́run á gbọ́ wúmọ̀ yẹn ṣẹ́gun ayé wọn lágbára náà. àmín. ọlọ́run á wọlé gbogbo abiyamọ tó fẹ́ tí gbọ́rọ̀ yìí lálẹ́ yìí. ọlọ́run á wọlé ẹni tó yọ́nú sí jù tó ń gbọ́ prógámù yìí lálẹ́. ọlọ́run á ṣẹ́gun fún wúmọ̀ yẹn lágbára náà. àmín. nǹkan tó ń bọ́ ọmọ yẹn dà kò ṣòro ṣe fọ́nà o.
ọlọ́run á dẹ̀ ṣe lágbára ọlọ́run. Wọ́n ti ń gbé mọ́ra látijọ́ ìtẹ́nìyàn kò gbọ́ ọlọ́run á wọlé gbogbo ìdààmú tí wọ́n yẹn ti dààmú pátápátá ìdààmú wọn kò ní já sásán. àmín àmín. wọ́n ti gbé wá ságídí gbogbo ọlọ́run á wọlé àwọn tó ti gbé rẹ̀ wá tí ọlọ́run ti ṣẹ́gun fún ìtọ́ gbé wá báyìí lálẹ́ ọlọ́run á tún bá wa ṣẹ́gun lágbára ọlọ́run. wọn ò ní ṣe wàhálà lásán wọn ò ní jẹ wọn ọmọ yẹn nínú ìnira ọmọ yẹn àwọn ẹ̀ wọ́n wá já àdìrú àdìgbà fún wọn á wá sànjọ́ fún ìyá yẹn á di ìdùnnú ọmọ fún ìyá yẹn àrí ìdùnnú ọmọ ọlọ́mọ yẹn máa padà ìjà kò wá ní pẹ́ kó wà ní dínà iná ọ̀sẹ̀ yìí lágbára ọ̀nà ọ̀nà àwọn pé omi jábọ́ lójú mi nígbà tí mo gbọ́ ọ̀nà àwọn ọ̀nà omi dé mi a fi gbàdúrà ìyá yẹn lálẹ́ àti gbogbo abiyamọ tó ń báyà yẹn káàánú ọ̀nà àwọn ọ̀nà gbogbo adáyà yẹn lò ní alẹ́ nínú ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run yẹn yà kọrin ọpẹ́ ọlọ́run ò sí fọmọ yẹn pa wọ́n lẹ́kùn ọmọ yẹn á padà yáre àdé tí wọ́n fẹ́ ìṣàlá bùkúrẹ́ sílẹ̀ ọlọ́run àwa wọlé ẹ̀yìn náà ìrẹsẹ̀ ọlọ́run lẹ jẹ́ lọ́wọ́ fi ń lónìí ọlọ́run àwa tó wọlé àfihàn náà fún wọn á gbòfin fún wọn lálẹ́ yìí àdúrà yá yẹn ti gbà ọmọ akọrin ọpẹ́ lóko ọlọ́lá ọláwàlá kò wá ta. ìlà àbílà àlẹ́ àdé ẹ ṣeun gan ni sà ẹ ṣeun mà. bóyá ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ lè gbìyànjú tí ọlọ́run yóò sì dé gbìyànjú yín ládé lórí ọ̀rọ̀ ọmọ arábìnrin yìí. bóyá ẹ̀yin náà ní alábàárò mi kan tó ń gbé yín nú ẹ ní ọ̀rọ̀ kan tí ò jẹ́ kẹ́ ẹ gbádùn tí ò jẹ́ kẹ́ ẹ sùn tí ò jẹ́ kẹ́ ẹ sinmi. ó lè jẹ́ àṣírí tó ti fẹ́ gbẹ̀mí yín dànù ó lè jẹ́ irú nǹkan ó lè jẹ́ irú eléyìí tóbìnrin yìí sọ iná àbí mi. nọ́mbà yìí ni kẹ́ ẹ pè sí àbí kẹ́ ẹ text message àbí kẹ́ ẹ send voice note sórí WhatsApp nọ́mbà wọn. nọ́mbà yìí náà lẹ́ lò fún gbogbo ẹ̀ 080 7922 6335 080 7922 6335 08079226335 nọ́mbà yẹn ni kí ẹ send ẹ sí. lórúkọ àwọn tá a jọ mú ètò talẹ́ òní wá sí etí gbọ̀nyìn.